àkìtàn ò ní jí kọ́mọ́ gbọrẹ ọjọ́. Bẹ́ẹ̀ ni èṣù láàlú ò ní jí ọmọ gbọrẹ lójúmọ́. Ṣé rí iṣẹ́ kọ̀ọ̀kan làwọn bàbá wa ló kọ tí wọ́n fún un. Àkìtàn ò ní jí ọmọ gbọrẹ ọjọ́. Èmi lágbájá ọmọ lágbájá mo fẹ́ gborí ńláńlá lónìí. Èṣù ò ní jí ọmọ gbọrẹ ọjọ́. Èmi lágbájá ọmọ lágbájá mo fẹ́ gbowó ńláńlá lónìí. Ara tá a máa ń lò láti fi ṣiṣẹ́ òní ṣé àkìtàn òní jí ọmọ gbọrẹ ọjọ́. Àbí ọjọ́ òní lè ọmọ téèyàn ní lọ dalẹ̀ sáàtàn. Ọjọ́ wo lójúmọ́ mọ́ tí èṣù ní gbore tiẹ̀ yóò gbọrẹ tiẹ̀. Bójúmọ́ bá ti mọ́ lónìí o ẹ̀yin tó láyé oore owó ńláńlá tèmi mo fẹ́ gbà lónìí. Ọjà tí mo ń lọ lónìí kí n tà kí n bọ́dé pàdé. Lẹ́nu iṣẹ́ mi mo fẹ́ káàánú ó fọhùn. Àwọn tá a máa ń lò fún ni. A lọ wá odidi tàgìrì ẹyọ kan náà ti tó. Mo kàn kó méjèèjì lọ́wọ́ ni. Tàgìrì tẹ́ rí pé ó kajé dáadáa. Ẹ rí pé lẹ́yìn nísìnyí ó kajé dáadáa. Kì bá jẹ́ kékeré kì bá jẹ́ ńlá. Bá mọ̀ bẹ̀ wá. Kí la nílò lára tàgìrì yìí? Ohun tá a nílò lára tàgìrì yìí ò ju àwọn ìdọ̀tí ẹ̀yìn rẹ̀ yìí nìkan la nílò tá a fẹ́ ha. Òun nìkan la nílò tá a ha. Tá a bá ti há tán mélòó náà ni ó mọ. Ṣé rí gbogbo ọṣẹ yìí ò tó nǹkan kan. Àkìtàn wá ní jẹ́ ọmọ gbọrẹ lójúmọ́. Èmi lágbájá ọmọ lágbájá mo gbọdọ̀ gbowó ńláńlá lónìí. Sórí tá a bá ti ra ha kíní ìpò ẹ̀yìn tàgìrì yìí kìí ṣe pá bẹ́ o ìhà ni o. Tá a bá ti há tán a wà lọ wá eegun ẹlẹ́dẹ̀. A sì wá ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ tó jákọ. Gbé kámẹ́ síbi ọ̀bẹ. Òfin Facebook ọ̀gbá ká mọ̀bẹ lọ́wọ́ lọ títí ni o. Ṣé ti rí? N ta nílò ń bẹ̀ ni. Lọ́wọ́ àwa eegun ẹlẹ́dẹ̀ eegun bíi agbárí ni o. Ọlọ́dọ̀ àwọn tí ń tẹlẹ́dẹ̀. Ẹ dákun mo nílò ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ àti eegun orí rẹ̀ díẹ̀. Bó sì rí ta kọ sáà ti ra ẹlẹ́dẹ̀ lọ́dọ̀ àwọn tí ń tẹlẹ́dẹ̀. Eléyìí náà wàá gún papọ̀ pẹ̀lú eegun orí ẹlẹ́dẹ̀ ọ̀hún. Pẹ̀lú ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀. Ọwà tó bá tún ọṣẹ ohun tó bá pò tán kò ní jù báyìí lọ kò ní jù kékeré báyìí lọ. Ọwà sọ sí ẹnu ọ̀nà àbáwọlé rẹ̀. Ilẹ̀ ẹlẹ̀ lọ́ṣẹ yẹn máa ń wà. Ọṣẹ yìí èé sí nínú ike, kìí sí nínú igbá, kìí sí nínú ewé. Ṣẹ̀rí tá a há ń bẹ̀. N ta nílò tá a há náà ni. Bó ṣe mọ ohun yẹn nílò láàrin oṣù kan. Tó bá ti wá há bẹ́ẹ̀ tán ọ sọ ọṣẹ òun sílẹ̀ lẹ̀. Tó jẹ́ pé tó bá ń gbálẹ̀ kò sí wọ́n mọ̀ gbálẹ̀ sí lára. Wọ́n mọ̀ gbálẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wọ́n mọ̀ gbálẹ̀ sí lára. Wọ́n mọ̀ gbálẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Bó làwa ṣe a máa ń fọṣẹ yìí fọwọ́ nìkan ni. Bó bá wú èèyàn lè fi wẹ̀. Ṣùgbọ́n fífọwọ́ rẹ̀ nìkan ti tó. Jẹ́kúnú oògùn ò tó ni. Tó bá ti wá bu ọṣẹ òun sọ́wọ́ ọ máa fi fọwọ́ báyìí. Àtàn ò ní jẹ́ wọ́n gbọrẹ lónìí. Èmi lágbájá ọmọ lágbájá mo fẹ́ gbore tèmi lónìí. Èṣù ò ní jẹ́ ọmọ gbọrẹ ọjọ́. Èmi lágbájá ọmọ lágbájá mo fẹ́ gbọrẹ ọjọ́ tèmi lónìí o. Kì í mọ̀ náà kàn tán torí mi owó ńláńlá ni mo fẹ́ fọwọ́ mi gbà lónìí. Ilé ńláńlá ni mo fẹ́ fọwọ́ mi gbà lónìí. Ọkọ̀ ńláńlá ni mo fẹ́ fọwọ́ mi gbà lónìí. Ilẹ̀ ńláńlá ni mo fẹ́ fọwọ́ mi gbà lónìí. Mílíọ̀nù bílíọ̀nù tírílíọ̀nù mo fẹ́ fọwọ́ mi gbà lónìí. Orí ńláńlá ni àtàn ò ní jẹ́ ọmọ gbọrẹ ọjọ́ máa fi fọwọ́ rẹ̀ báyìí. Ọmọ fi fọwọ́ rẹ̀ báyìí. Ọmọ fi fọwọ́ rẹ̀ báyìí. Ọmọ fi fọ́. O lè fọ́ sínú ike kó o fi wọ́n lẹ́lẹ́nu ilé iṣẹ́ rẹ̀ ọ̀kan nù. O sì lè máa fọ́ sẹ́nu ọ̀nà àbáwọlé rẹ̀ tí wọ́n bá nílé iṣẹ́. Ṣùgbọ́n ọṣẹ yìí ẹnu ọ̀nà àbáwọlé yálà lẹ́nu yàrá ni yálà ní pálọ̀ ni ibi tó bá rò pé ó rọrùn
kì í ṣe dandan pálọ̀ tó jábá jáde síta o, ó lè jẹ́nu ọ̀nà àbáwọlé yàrá rẹ nítorí gbogbo aṣọ kọ́là sá lórùn, ilé ẹni láti ti jẹ́ èkúté onídodo, oníkálukú lọ́mọ bí ṣe ń rìn tí ṣe ń rìn àjò inú ilé rẹ̀, ọkàn sọ sílẹ̀ lẹ̀ ní sẹ́kùn níbẹ̀ ibẹ̀ ló ti lọ́ máa bú kàn án lẹ mọ́wọ́. Àtọ̀ níjẹ́ mọ́ gbọ́rẹ́ ọjọ́, èṣù oníjẹ́ mọ́ gbọ́rẹ́ ọjọ́, mo fẹ́ gbóore owó tèmi lónìí, ọkàn máa fi fọwọ́ lásán bó o sì fi wẹ̀ náà ọmọ pariwo bẹ́ẹ̀ ni àtọ̀ níjẹ́ mọ́ gbọ́rẹ́ ọjọ́, mo fẹ́ gbówó tèmi lónìí, mo fẹ́ gbọ́rẹ́ tèmi lónìí, mo fẹ́ gbalé tèmi lónìí, mo fẹ́ gbàwé gbélú mi lónìí, mo fẹ́ kọ́wọ́ mi ó gba oore ńláńlá lónìí. Ọkàn mọ́ o lè fi wẹ̀, o lè fi fọ́, ṣùgbọ́n wọ́n nìkan ti tó. Jíjẹ kúnnú oògùn kò tó ni, bí méjèèjì bá jẹ báyìí bí wọ́n bá jẹ yóò ní nira. Ọmọ fi fọwọ́, o lè fi fọ́ sẹ́nu ọ̀nà ilé rẹ, o tó lè fi fọ́ tó bá ti dé ṣọ́ọ̀bù rẹ, kó fi fọwọ́ rẹ, kó fọ́ sínú bóòlù kan, kó wá fi ọṣẹ yẹn kó fi wọ́n nu ṣọ́ọ̀bù, kó fi wọ́n ta rẹ, kó wá gbálẹ̀ lẹ̀. Ó rí wípé ọmọ jẹun wẹ́rẹ́wẹ́rẹ́, àṣírí ọmọ bò, ọ̀nà ọmọ là. Àwọn ìmọ̀lẹ̀ oṣólẹ̀ ń bẹ, àwọn oṣólẹ̀ ńlá ń bẹ, àwọn ìyọ́nú oṣólẹ̀ ń bẹ, àwọn ìyọ́nú òkìkí ń bẹ, ìmùlẹ̀ òkìkí ń bẹ, ìmùlẹ̀ aṣínà ń bẹ, àwọn àwúre ń bẹ, àwọn aṣínà ń bẹ, àwọn atúndè ń bẹ, àwọn ìyọ́nú àwọn àgbà ń bẹ, àwọn aṣínà àwọn àgbà ń bẹ, àwọn àgbélépọ̀tá téèyàn fi ráyé lò ń bẹ, àwọn iṣẹ́ téèyàn fi kọjá lọ́nú ayé ń bẹ, àwọn iṣẹ́ àrùn ara ń bẹ lóríṣiríṣi. Ìwọ pe Fágbénró ọmọ Òrìṣàtọ́lá, ìwọ sá sọ ìṣòro rẹ fún un tí ń dààmú rẹ ni ó ti tán. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ò tó gbúrò rẹ̀ mọ́ tí Fágbénró ọmọ Òrìṣàtọ́lá bá ti dá sí. Ìwọ pè mí, ìwọ náà fẹ́ là, sọ̀rọ̀ àwọn Fágbénró mo fẹ́ là, já gbìyànjú fún ọ wò, ó rí pé ó dúpẹ́ fọlọ́run. Ara wọn ṣe bàbá mi mo tó fi kalẹ̀ yìí, kọ́lọ́ máa fọ̀rọ̀ kí bàbá mi Edward, ara ṣe bàbá mi nù. Ara nǹkan tá a jogún nù, tá a jogún tá a lè jẹ tán, ìdínú tá a fi ní ọmọ bá ṣàdúrà fún bàbá yẹn gbogbo ìgbà. Torí tí ẹ bá mọ èyí tí bàbá yẹn ṣe nú ayé ẹ yẹ kí ọmọ dúpẹ́ fún gbogbo ìgbà. Ọlọ́run fọ̀run kẹ́ bàbá mi. Ọṣẹ kan bẹ tí mo ṣe lórúkọ bàbá mi tipẹ́tipẹ́ láti bí ọdún 5-6 láti ń tà lọ́nà, àwọn yẹn sì ti rà gan, thousands of people ló ti rà. Ọṣẹ Edward, ọṣẹ Edward 50,000 ni. Wọ́n ń jẹun lójú ọ̀nà lára káláwọ̀ tí ìwà rówó ṣiṣẹ́ náà wọ́n tiẹ̀ kọ́kọ́ rà wò náà. Nǹkan tiẹ̀ ti dojúrú fún wọn lóògùn ṣiṣẹ́ fún ọ. Wọ́n náà tiẹ̀ kọ́kọ́ ọṣẹ Edward yẹn wò 50,000 péré ni. Ìwọ ń tajà, ọṣẹ ìtajà ń bẹ tí mo ṣe 50,000 lòun náà. Àwọn àgbà ń dà ọ́ láàmú, iṣẹ́ àwọn àgbà ń bẹ kékeré, ọṣẹ àwọn àgbà ń bẹ tí mo ṣe kalẹ̀ náà 50,000 ni. Tó bá béèrè ẹ̀ ní àárọ̀ yà á bọ̀ sẹ́ndì ẹ̀ láàárọ̀ yìí. Ìdí ni ẹ̀bẹ́ ló máa ní bàbá ṣé kí wọ́n bá sanwó ní ìsàlọ̀ bọ̀ sẹ́ndì ẹ̀ ní ìsìn torí pa àti ṣe kalẹ̀ ni. Àwọn iṣẹ́ kan bẹ tó yẹ pa àti ṣe kalẹ̀ tó bá ti fún wa lójú ẹsẹ̀ náà láàbọ̀ fi ránṣẹ́. O dẹ̀ nílò kọ́ ọmọ dúpẹ́ fọlọ́run, o nílò kọ́ náà ọmọ sí fún ọ, o nílò kí gbogbo nǹkan ọmọ bẹ̀rẹ̀ sí dá wẹ́rẹ́wẹ́rẹ́. Ọṣẹ ajé ń bẹ táǹtà 500,000 wọ́n yìí náà. Èèyàn nílò kọ́ ọmọ dúpẹ́, èèyàn nílò kọ́ ọmọ rí nǹkan ṣe. Àwọn oṣólẹ̀ ńlá ń bẹ, ọṣẹ owó ń bẹ táǹtà 1 million, 1.5, 2 million. Èèyàn nílò kọ́ ọmọ dúpẹ́. Wọ́n náà béèrè fún kan, ó rí pé tó bá bá léṣẹ́ wa dòwò pọ̀, ó rí pé àánú ọ̀fọ̀hún ju ibi tó lérò lọ. Má dúró o, má dúró o. Àwọn kan bá sọ fún ọ pé oṣólẹ̀ ọ̀dà wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni o. Oṣólẹ̀ ni ọ̀nà tá à ń gbàdúrà àbùkún, táwọn bàbá wa ń gbàdúrà àbùkún. Ẹ lè lọ ṣọ́ọ̀ṣì kẹ́ni Olúwa àbùkún mi, ẹ lè lọ mọ́sálásí Olúwa àbùkún mi. Ọ̀nà àwọn bàbá tiwa ni oṣólẹ̀, òun làwúre, òun lẹ̀yọ́nú, òun la ṣínà. Kéèyàn kan á ní ọmọ gbàdúrà lórúkọ bàbá rẹ lọ́nà bàbá rẹ, orúkọ èèyàn fẹ́ ṣì ọ lọ́nà ni. Ṣiṣẹ́ tó fi là. Torí ó níbi tí àdúrà ń gbé ọ là á mọ. Àṣírí ayé nu. Oògùn ní máa ń gbéyàn débi ọlà. Kìí ṣoògùn owó ní sọ o. Gbogbo àwọn tí ń ṣoògùn owó ayé wọn ò lè dá. Gbogbo àwọn tí ń fèèyàn wá ọlà ayé wọn ò lè dá. Torí pé aṣọ wọn máa pọ́n náà ni wọn ò ní rí nǹkan gidi ṣe. Sórí tí ẹ̀ bá ń ṣoògùn owó, ó ní n tó gun owó gbé wá mọ́. Ṣùgbọ́n ẹ̀yọ́nú gidi aṣínà, àwọn iṣẹ́ àwọn àgbàlagbà kan bẹ tí máa ń kọ̀nẹ́tì èèyàn. Àwọn iṣẹ́ kan bẹ tá a máa ń ṣe fún èèyàn tẹ́ máa ń wá pò ọba tí ó sì bọ́ sí. Àwọn iṣẹ́ kan bẹ tá a máa ń ṣe fún èèyàn tí ẹ̀ bá ń
wápò gómìnà tí ó sì bọ́ sí. Àwọn iṣẹ́ kan bẹ tá a máa ń ṣe fún yẹn tí ẹ máa ń wápò ńláńlá, ó fẹ́ dọ̀gá lọ́fíìsì àbọ̀ fẹ́ máa pàṣẹ ọ́fíìsì, ó fẹ́ pàṣẹ orílẹ̀-èdè. Láwọn iṣẹ́ lóríṣiríṣi téèyàn ó sì máa lò tí ó sì máa dúpẹ́. Ìwọ náà wá gómìnà. Ìwọ náà tiẹ̀ wá sọ́dọ̀ wa wò pé wá wò já ṣiṣẹ́ fún ọ wò. Wọ́n rò pé oògùn Facebook ni o, ó jura wọn lọ o. Wọ́n rò pé ọ̀rọ̀ Facebook ni, ó jẹ́ ọ̀rọ̀ Facebook nìkan lọ o. Bí ẹ bá súnmọ́ wa dáadáa yọ́ mọ̀ pé àbí tó bá lójú inú dáadáa tó bá rí wa yọ́ mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ kì í ṣeré. Àwọn iṣẹ́ ń bẹ lóríṣiríṣi tí èèyàn fi pàṣẹ ìlú tá à ń ṣe báwọn lọ́balọ́ba. Wọ́n dúró bí èèyàn bá ti dúró yóò débi tí ń lọ. Ìlú Ìlọrin náà mo wà lágbo ọba anywhere àtọ́ bá ti sọ̀kalẹ̀ ńlú Ìlọrin sọ pé òun lọ sí ilé epo Ibrolac lágbo ọba. Tó bá ti dé ilé epo Ibrolac lágbo ọba bèrè junction olú guest house bí òpónà méjì sí ilé epo ní junction olú guest house wà. Tó bá ti wá dé junction olú guest house yẹn signboard mi mẹ́mbẹ̀ Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Fọganáísà kan wà níbi tí signboard mi wà yẹn níbi junction olú guest house yẹn. Orúkọ fọgá yẹn ni Alhaji Hasan Ọmọdé. Lọ́dọ̀ fọgá yẹn bèrè ilé Ifágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ apẹkẹpẹkẹ òjò ń papá nù. Béèyàn bá ti sùn yóò máa sún. Nọ́mbà tẹ́ pè mí sí rèé 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 Sòsólẹ̀ Ṣẹ̀yọ́nú Ṣàṣínà ògùn jẹ́ lára rẹ̀ ò tí bóògùn tó ń jẹ́ pàdé ni má dúró. Àwọn ti sọ fún ọ pé ìwọ ò gbọ́dọ̀ lo nǹkan dúdú wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Kò sí tí ń jẹ́ pé ẹnìkan yìí lo nǹkan dúdú, kò sí tí ń jẹ́ pé ẹnìkan yìí lo oògùn dúdú. Má lo nǹkan dúdú, má lo nǹkan dúdú, nǹkan dúdú ò ṣiṣẹ́ fún ọ. O ò tí ìbóògùn tí ń jẹ́ gidi pàdé ni má dúró. Tí ẹ wá sílé iṣẹ́ Fágbéró owó já gbìyànjú fún ọ. Ọmọ bóyá oògùn ọjà lára rẹ bí ò ní ṣiṣẹ́ lára rẹ. Like, share, comment. Ọkàn wọ́n balẹ̀ o, àkó oṣù tuntun o. Oṣù yóò tù wá lára o. Ire o, ire gbàngbà.